Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV wípé ẹ ṣeun ẹ tún kú dédé àkókò yìí ẹ sì ṣeun fún bí ẹ ti tún darapọ̀ mọ́ wa lásìkò yìí níbi a ti ṣe máa mú àwọn ìròyìn àkíkà yín àwọn àgbọ́gbárímú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti oníròyìn ìwà lábì míì tá a máa mú wa fún yín ìṣègbè àwọn fi ń dẹ́rùbà yín ò bẹ́ẹ̀ kọ́ a mú wa láti máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ máa fi mọ ibi tí ayé yí lọ ká lè mọ fi ṣe òdiwọ̀n ayé wa Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ Bashir bàbá àtòlùtọ́mọ ẹ kú kalẹ̀ fún padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí o lórí kìnìún ẹ jẹ́ ń mú ìròyìn náà kà láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ọwọ́ àjọ NSCDC ìyún àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ló báwọ̀ wọ́n ṣe tẹ kọ̀rọ̀wọ̀sí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó jẹ́ ta aládàáni tó jẹ́ ẹni ọdún 22 Rufai Akórèdé wọ́n ṣe fi kélé òfin gbé o látàrí pé ń hùwà kò tọ́ sí ọmọ léńjeléńje kan tó jẹ́ kan náà ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́jọ́ orí ọmọ ọ̀hún jẹ́ ọmọ ọdún 7 ní ìlú Iléṣà àjọ ọ̀hún látẹnu ọ̀gá àgbà fún àjọ náà látẹnu agbẹnusọ wọn fún ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè òun náà ni wọ́n sọ di mímọ̀ wípé kọ̀rọ̀wọ̀sí olùkọ́ ọ̀hún náà ló jẹ́ pé ó ti ń hùwà kò tọ́ o pẹ̀lú ọmọdébìnrin ọ̀hún láti ọdún 2024 yún ọdún tó kọjá lọ wọ́n ní ṣe ni ó gbé pọ́nrán rẹ̀ bóde o tí ó sì mọ kì í sí ọmọ ọ̀hún lẹ́nu nígbà tí ọwọ́ bá ti pàtẹ́sẹ̀ pa tí gbogbo àwọn èèyàn lọ létán òun náà yẹ pé yóò ti ilẹ̀kùn yóò sì ti àwọn fèrèsé tí ń bẹ ní yàrá àkàwé ọ̀hún ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó mọ̀ hùwà kò tọ́ ọ̀hún o pẹ̀lú ọmọ náà nígbàtí ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ ààbò arìnrìnàbò NSCDC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun Ìgbàláwọlé Ṣótiyọ nígbà tí ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ ó ní ọmọ ọ̀hún gangan òun náà ní ọ̀rọ̀ tún padà ṣẹ́yọ wípé nìkan bí oṣù tó kọjá lọ yìí ní ọjọ́ 12 nínú oṣù kẹta ọdún yìí òun náà ní arákùnrin kọ̀rọ̀wọ̀sí olùkọ́ yìí ò ló túmọ̀ tó wùwà kò tọ́ pẹ̀lú ọmọ ọ̀hún àti ogúnjọ́ nínú oṣù kẹta ọ̀hún bákan náà ni ó tún tilẹ̀kùn gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ o nígbà tí gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yòókù tán ti lọlé ó tilẹ̀kùn ó ti fèrèsé lóńgbà tó sì kóhun àti ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún nìkan ní yàrá kàwé òun náà ló bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ tẹ̀ ń gbogbo ara ó tún gbé pọ́nrán rẹ̀ bóde gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti mọ kì sí ọmọ ọ̀hún lẹ́nu ilé ìgẹ̀ǹbẹ̀ ni ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o kó tó wá di pé wọn àjọ ẹ̀ṣọ́ ààbò làbò NSCDC wọ́n fi kélé òfin gbé o látàrí àtàrí báyìí òun náà ni wọ́n taari rẹ̀ lọ sí iwájú ilé ẹjọ́ ní ọjọ́ 26 nínú oṣù kẹta ní báyìí ilé ẹjọ́ ó ti wá ní kí wọ́n lọ fi sínú ọgbà ìtúnirọ̀ báyìí o kan lọ fi sí rìmọ́ǹdì mẹ́rin torí pé ntí kọ̀rọ̀sí olùkọ́ ẹni ọdún 22 ọ̀hún tó ṣe o òun náà ló jẹ́ pé òwa kò tó gbáà òun ni ìwà tó wù yìí òun ni fún ìdí èyí ń kọ́ kó tì lọ́mọ olùgbànú ọgbà ìtúnirọ̀ náà fún títí wọ́n fi máa gbọ́ ẹjọ́ rẹ̀ adájọ́ wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí iwájú báyìí kó tó di pé wọ́n máa gbọ́ ẹjọ́ rẹ̀ ṣùgbọ́n báyìí náà wọ́n lọ fi sí inú ọgbà ìtúnirọ̀ ọgbà bẹ́ẹ̀ náà láti ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Gbọ̀ngàn ni o àjọ NSCDC látẹnu agbẹnusọ Adélékè òun náà ló mọ̀ tó fi léde wípé wọ́n tún fi kélé òfin gbé kọ̀rọ̀wọ̀sí kan ẹni 20 ọdún Tìhámíyù Samuel wọ́n pọ̀ kọ́ títí ọ̀ wọ́n ní ṣe lòun náà ló fi pa tìkúùkù ó fi bá ọmọ ọdún 12 obìnrin kan ó fi bá alájọṣepọ̀ nílùú Gbọ̀ngàn nígbà tí Samuel ti ń patẹnujẹ́wọ́ lákòlò àjọ NSCDC tí wọ́n ti fi kélé òfin gbé ó ní tó ṣẹlẹ̀ ní pé nígbà bí ọdún mélòó kan sẹ́yìn nígbà bí ọdún 3 sẹ́yìn o ó ní òun jẹ́ pé òun náwó ọ̀fẹ́ sí ọmọ òun wípé òun fẹ́ kí àwọn méjèèjì kan máa ṣe ọ̀rẹ́bìnrin àti ọ̀rẹ́kùnrin o ó ní ṣùgbọ́n ọmọ òun ó ní ó mọ̀ kọ̀jálẹ̀ ó ní kò gbà fóun o ó ní ṣùgbọ́n nígbà tó wá di ọjọ́ 23 nínú oṣù kẹta ọdún yìí nígbà bíi aago 3 ọ̀sán ọlọ́run má jẹ́ kí tiwa ó ta ò òun náà ni òun rí ọmọ òun tí ń kọjá lọ ó ní bóun ṣe pè é nù kọ́kọ́ fẹ́ dáhùn lóhùn òun bá lọ òun ṣàfi ọgbọ́n òun fi tàn gbà tó sì wá lòun bá fagídí wọwọ yàrá o àti òun àti ọ̀rẹ́ òun kan wọn ní bá lọ yọ àdá sí ọmọ òun àdá òun ló fi dúnkòkò mọ́ ipò òun ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ o tí ó bá parọ́ àbí tó bá ilé wí fún ẹnikẹ́ni ó ní ó fi fìpá tí kùkù ló fi bá ọmọdébìnrin náà ló fi bá a lájọṣepọ̀ ní ìlú Gbọ̀ngàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ báyìí o arákùnrin ọ̀hún òun náà ti ń bẹ ní akóló àjọ NSCDC báyìí wọ́n ní láìpẹ́ o wọ́n taari òun náà wọ́n taari ẹ̀ lọ síwájú ilé ẹjọ́.
nínú eléyìí tó tún gbẹnu tán tó ń bẹ lọ́wọ́ mi lásìkò yìí ó ní ti bí alágbàṣe kan ò bó ṣe gbẹ̀mí lẹ́nu ọ̀gá eléyìí tí ń bá ṣiṣẹ́ nínú oko rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo ní abúlé Láòṣò ní agbègbè Ondo gangan ni o. Wọ́n ní arábìnrin tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ṣẹlẹ̀ sí arábìnrin Adélùgbà òun náà ló jẹ́ pé lórí oko rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ látàrí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obì. Wọ́n ní bí ọ̀hún bóyá ṣẹlẹ̀ gan pé ṣe rí ìyá àgbàlagbà tó ní oko yìí ẹni 60 ọdún òun náà ló jẹ́ pé alágbàṣe eléyìí tí ń bá ṣiṣẹ́ nínú oko rẹ̀ náà ni o. Wọ́n ní ọ̀rọ̀ ló wá ṣe bí ọ̀rọ̀ láàrin tó ní ṣe wọ́n ní ọjọ́ tí wọ́n lọ ṣiṣẹ́ o wọ́n lọ ká obì nínú oko wọ́n sì bá síbì kan nínú oko wọ́n nígbà tó sì fi di ọjọ́ kejì ńkọ́ òun náà ni alágbàṣe yìí ló ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ padà wá sí inú oko tó sì jẹ́ pé ó ti wá jí lára àwọn obì táwọn nígbà tí ọká fó arábìnrin tó ní oko yìí ìyá àgbàlagbà ọ̀hún tó sì ká kọ̀rọ̀ sí ọmọkùnrin ọ̀hún wípé ó ti wá jí obì ká lẹ́yìn ìyẹn eléyìí táwọn jọ wá ká ló ti wá jí obì kó lẹ́yìn o nígbà tí wọ́n sì padà ṣe é lálàyé ó ní òun wọ́n jọ sọ́ǹtù bí ìnù bí o bí o ti fẹ́ san bí iṣẹ́ yóò sanwó rẹ̀ padà ni àbí kò ń yọ nínú owó iṣẹ́ rẹ̀ tí ọdún bá parí ó ní arákùnrin oṣù alágbàṣe yìí ó sì gbà o láti kó yọ nínú owó òun tó bá di ìparí ọdún. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó fi di ọjọ́ kejì nígbà tí arákùnrin yìí tó rí pé ọ̀gá òun o tó ti lọ sí inú oko wọ́n níbẹ̀ ló ti mú àdá o ló fi tẹ̀lé lẹ́yìn tó sì lọ fi àdá ló fi gbẹ̀mí lẹ́nu ló fi ṣàpá sínú oko. Lẹ́yìn ìgbà tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán kọ́ òun náà ló mà da ewé bò síbẹ̀ ló sì já ìmọ̀ pẹ́ lóge bò lórí níbẹ̀ o. Wọ́n ní gbọ́n bí tí ń gbìyànjú láti sá lọ fi inú abúlé náà sílẹ̀ òun náà ló jẹ́ pé ọ̀ká mọ̀ fò tí àwọn èèyàn tí wọ́n sì mú o tí wọ́n sì fà á léṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ló wá mú wọn lọ síbi tí ó gbẹ̀mí arábìnrin tó ti gbé òkú rẹ̀ sí. Wọ́n ní oníwàrà ṣẹṣà wọ́n ti fi kélé òfin gbọ́n ṣùgbọ́n òkú arábìnrin ọ̀hún báyìí o wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ilé ìwòsàn ti Unimed eléyìí tí ń bẹ ní ìlú Ondo báyìí. Ọ̀rọ̀ náà ó ti dé iléeṣẹ́ wọ́n ti taari rẹ̀ lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ìlú Àkúrẹ́ ní tó ṣe lùlù ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n gómìnà wọn ti gbìyànjú láti bẹ́ẹ̀ tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ ní Fúnmiláyọ̀ Ọdúnlámì láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ìṣe ni gbogbo ìgbìyànjú wọn láti bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun náà ló jásí pàbó ní bó ti pè é tí kò sí láǹfààní láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lásìkò náà. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ò títí gbà mìíràn táàtù máa pàdé ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Eré àti àánú olówó ọba kò mọ̀ bẹ́ẹ̀ nìkan kan àgbé o ìṣẹ́jú kò lówó àṣírí lèmi jẹ́ ọ̀ṣàrò bàbá tó ju ìjọmọ̀ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.